fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ ní pé á láti ṣe ara lọ́kàn káwọn jẹ́ káwọn Fúlàní ẹ̀sìn wọn tó kópa gbogbo ilẹ̀ bàbá lọ́wọ́. ọ̀rọ̀ kọlù tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ máa ti dá wàhálà alẹ́ ó dá wàhálà alẹ́ sórí Oriyomi Hamzat eyín tó ń ṣe kọ́kọ́rọ́ alátẹ lágídígbò wàhálà wo ló dálẹ̀ ẹ ṣáà farabalẹ̀ ìmú àwọn fídíò kan ń pilẹ̀ ẹ̀ fún yín tẹ́yìn náà mọ ibi tọ́rọ̀ dé dúró àti pé ṣé olóyè Adéyẹmí Sunday Igboho ǹjẹ́ ló ti gbà láti wọnú gbó oríire local government lọ inú gbó ńlá igbó àìwọ̀ tó wà ńbẹ̀ ǹjẹ́ ló ti gbà láti wọbẹ̀ láti lọ mú àwọn bandits láàyè fáwọn ọmọ Nàìjíríà fáwọn ọmọ ilẹ̀ Yorùbá kí wọ́n rí àwọn ojú àṣìbí báyìí gbogbo ẹ̀ lẹ́gbọ́ ṣùgbọ́n ní kọ́kọ́ play fídíò kan fún yín eléyìí tí Oriyomi Hamzat kọ́kọ́ sí ń gbà kan tó ní pé òun ò wà pẹ̀lú Gumi nígbà tó wá sí ilẹ̀ Yorùbá eyín ní prógráàmù tí wọ́n ṣe nínú gbọ̀ngàn yunifásitì Ìbàdàn ẹ kọ́kọ́ gbọ́n tí Alhaji sọ mò ń bọ̀ ẹ má ìlọ ibì kankan á tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ta ni ó bá wa mú banditi sólóyè Sunday Igboho ni ó mú banditi àbáwọn ìjọba ẹ má ìlọ ibì kankan mò ń bọ̀ náà á jọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ subscribe kẹ́ share fídíò sáwọn ilé. ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn mi jákèjádò àgbáyé Oriyomi Hamzat lórúkọ mi. Get your evidence ready. You cannot blackmail me religiously. I am a Muslim by religion. That's the religion I chose. Of nobody can change me from being a Muslim, and you can never crucify me for choosing my religion. Religion is a personal thing. To get their evidences ready. The evidence of where I had a meeting with Gumi, get it ready. The evidences of where you see me romancing with those people that are destroying our society in the name of religion, get it ready. The evidences of where you see Oriyomi Hamzat, and you can prove it beyond reasonable doubt that he is a fanatic. Please get it ready. The evidences of where I fought Christians, the evidences of where I fought the traditional believers. Mo rò pé yín náà ti gbọ́ fọ́nrán tí mo fi hàn yín kí ló jẹ́ kí Alhaji Oriyomi kí ló jẹ́ ó jáde sọ̀rọ̀ ńgbà náà ẹ̀yin náà rántí ọmọ aburú màkù eyín funny thinker eléyìí tó jáde ńgbà náà tó ní sẹ́ẹ̀ Alhaji Oriyomi ó ṣe mítìn ìdákọ́ńkọ́ pẹ̀lú Gumi nígbà tó wá sílùú Ìbàdàn ọ̀rọ̀ náà kúrègbé ó kúrègbè ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí kọlù ṣẹlẹ̀ èyàn ò nílùú Ògbómọ̀ṣọ́ ni ó wá diṣu atayanyan kí ló sì yọ diṣu atayanyan ni pé báyìí làwọn ìfúngbọ̀nyàn ni wọ́n gbé fọ́nrán kan jáde níbi tá a ti rí Alhaji Oriyomi ó jókòó pẹ̀lú àáfàá kan èyàn láti ìlú Òwò eléyìí tí tó jẹ́ mufti fún ilẹ̀ Yorùbá èyàn àáfàá kan láti ìlú Òwò àáfàá ó sì tún jókòó pẹ̀lú àgbà àáfàá kan náà láti ilẹ̀ Haúsá eléyìí tó múra gẹ́gẹ́ bí àwọn Haúsá ṣe máa ń múra àwọn ọba nílẹ̀ Haúsá fọ́nrán yìí ló ti wá ń tàn káàkiri níkànnì ayélujára táwọn ènìyàn fi ń ṣe ẹ̀rí máa jẹ́ mi sí pé lóòótọ́ ni gbajúgbajà sọ̀rọ̀ lórí rédíò yìí Alhaji Oriyomi pé lóòótọ́ ló sì pàdé pẹ̀lú Gumi ṣùgbọ́n tá a bá wo fọ́nrán náà kò sí Gumi ń bẹ̀ ṣùgbọ́n tó ṣeé ṣe ni pé àsìkò ìgbà tí Gumi ń sọ̀rọ̀ nígbà tí wọ́n wá fún àpérò náà tí túmọ̀ sí pé kì í ṣe ìpàdé ìta kọ́ńkọ́ ni Alhaji Oriyomi ló ti jókòó tí túmọ̀ sí pé gbọ̀ngàn tí gbogbo àwọn àgbààgbà àfáà tí wọ́n wà ń bẹ̀ ló wà ṣùgbọ́n àwa tí ì rí ẹ̀rí máa jẹ́ mi sọ gangan tó jẹ́ wípé Alhaji Oriyomi jókòó báyìí Gumi wà ń bẹ̀ bóyá táwọn àgbààgbà àfáà kọ̀ọ̀kan tí wọ́n wá jókòó ká wá rí i pé wọ́n ń ṣe mítìn ìdákọ́ńkọ́ àti ìrí ẹ̀rí mọ̀ jẹ́ mi ìsò eléhùn ṣùgbọ́n bá a sá sí ń sọ̀rọ̀ yìí àwọn ènìyàn sá ti bọ́ sí kànnì ayélujára wọ́n bẹ̀rẹ̀ sí drag Alhaji Oriyomi Hamzat pèsè bó olóòsì ń bẹ̀ nígbà tí Gumi wálẹ̀ Yorùbá ṣé fọ́nrán rẹ̀ kọ́ yìí pẹ̀lú àwọn àfa Alhaji Oriyomi náà ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ pèsè òun ó wàásù ẹ̀sìn òun nù nítorí pé òun jẹ́ olóṣèlú ni mò ń bọ̀ ọ̀rọ̀ tá a wí sí ń jàrin rẹ̀ níkànnì ayélujára bó bá ṣe ń lọ àjẹkẹ́tì yín kó máa gbọ́ sí i ṣùgbọ́n kí wàá ní olóyè Adéyẹmí Sunday Igboho sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ gbogbo yín náà lẹ mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí píríncípàlì ẹ̀kọ́ àtàwọn olùkọ́ kan bákan náà àwọn akẹ́kọ̀ọ́ wọ́n wà láhàámọ́ àwọn ajínigbé bá a ṣe ń sọ̀rọ̀ yìí kódà wọ́n ti pa Mr. Michael eyín Oyèdòkun eléyìí tó jẹ́ máa ṣìṣàlẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀lẹ̀
community grammar school eyín ò ní oríire local government nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n dú bàbá yẹn lọ́rùn tó jẹ́ wípé tí èèyàn bá jórí ahun omi ẹ̀kún ó gbọ̀nyàn níbi wọn ṣe pa bàbá wọn àbáwọn fámìlì wọn àbáwọn kẹ́dùn. olóyè Adéyẹmí Sunday Igboho ti wá sọ̀rọ̀ torí kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láwọn ènìyàn bẹ̀rẹ̀ sí bọ́ sí kànnì ayélujára wọn níbo ni olóyè Adéyẹmí Sunday Igboho wá ṣé bàbá kan ń janu lásán ni pé òun fẹ́ mú báńdíìtì ṣé bàbá ò lè dá báńdíìtì mú ni àbí ń bó ni bàbá gangan wà. Sunday Igboho náà ti wá jáde ó ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kí ni Sunday Igboho sọ ó ń bọ̀ náà ẹ má ì lọ ibì kankan. bàbá ní èèmọ̀ púpọ̀ kẹ́ lè fi rẹ̀ lẹ́tọ̀ bẹ́ẹ̀ tí wọn bá ti pè ọ́ nílùú kan pé wà ọlọ́ọ̀bẹ bí alára bá ní ara òórùn èyí ò kí sọ pé ó kó ẹ̀sùn ṣùgbọ́n tí wọ́n bá pè ọ́ nílùú kan pé à ń retí ẹ̀ sọ pé ẹ sọ sínú pépà kí gbogbo ayé kó tọ́wọ́ tọ́wọ́ sọ pé ta bá rẹ̀ bí Ìgbòho bí gómìnà àkọsí sọ́jọ́ kìnìún àná wọ́n bá rò sẹ́mọ́ gbéra sọ sẹ́ni pépà ní sẹ́mi bàbá rẹ̀ kó sì gbéra sọ mọ́ lọ. mo rò pé yín náà ti gbọ́n tí olóyè Adéyẹmí Sunday Igboho sọ lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ó lóun ọ̀kan lè gbéra pa kó wọn wá wọnú igbó oríire local government lọ láì jẹ́ wípé òun gbàṣẹ gbòǹtẹ̀ lọ́wọ́ ìjọba alẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ state ìyún lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé ó ní tí ò lè possible ni torí pé ó ní pé Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn yìí ò bàbá Rasidi Ládọjà ó ló ti bà òun wọ̀ ó sì kì òun lọ dáadáa lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ayé Buhari eyín ò nígbà ayé Gàngán nígbà táwọn agbébọn tí wọ́n ya wọ ìlú Gàngán lọ tí wọ́n lọ sí wọn bọ́ ṣẹ̀ṣẹ̀ sojú ó wá ní bàbá tí kẹ owó ń lọ pé ìwọ Sunday Igboho ẹni tí ì bá ṣẹlẹ̀ ẹni tí ì bá rí kó ṣẹlẹ̀ bí wọn ò bá ṣe máa ṣe gbogbogbò tó ọ gbọ́dọ̀ débẹ̀ o àyàfi tẹ̀ǹtọ́ jẹ́ olórí ìlú náà eyín tó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà tó bá tó kọ̀wé ránṣẹ́ sí ọ pé Sunday Igboho ọ̀yá iṣẹ́ kàn ọ́ kọ́ wá gbà wálẹ̀ lọ́wọ́ àwọn àgbébọn ó nígbà náà ló tó lẹ́tọ̀ọ́ àti lọ ó ní tí ọba ti ṣẹlẹ̀ ńlẹ̀ ọ gbọ́dọ̀ lọ ibì kankan torí pé ó ń déwájú ìdẹ́jọ́ ìdẹ̀yìn ń kọ́ aṣọ ní mọ̀mọ́ dáa ó ní àwọn tí wọ́n bá ń tì ọ́ pé Sunday Igboho Sunday Igboho ni Sunday Igboho ni ó ní tó bá délẹ̀ tán wọn ò ní bọ̀ ọ̀ràn wọn àwọn kan tiẹ̀ sọ níkànnì ayélujára wọn lẹ́nu ni bàbá ń já wọn ni wọn ò lè mú báńdíìtì kankan pé táwọn bá lè mú báńdíìtì pé wọn ò nílò àti mọ́ gbàṣẹ gbòǹtẹ̀ lọ́wọ́ ìjọba káwọn wọnú igbó lọ kí wọ́n mú báńdíìtì láàyè kí wọ́n mú wá káwọn ọmọ Nàìjíríà kí wọ́n fojú rí pé àwọn eléyìí ni báńdíìtì tó ń pa wá. ẹ̀yin olólùfẹ́ mi kí lè rò ó tiyín lórí eléyìí ǹjẹ́ lẹ́yìn lérò pé olóyè Adéyẹmí Sunday Igboho ǹjẹ́ lẹ́yìn lérò pé bàbá lè mú báńdíìtì bí àbí wọ́n kàn ń fi léhùn sí ọgbà àlùmọ̀ǹkọ́rọ́ yín láti sá fáwọn báńdíìtì ni kí lè rò ó tiyín lórí eléyìí ẹ má gbàgbé ọ̀rọ̀ náà sì ń kúrègbé ó tún ń já ràyìnràyìnràyìn kò tí ì kúrègbé ó ń já ràyìnràyìn níkànnì ayélujára torí pé wọ́n ti ń wò pé àbí bàbá tiẹ̀ ti fọ́ọ̀mù security kan tó fẹ́ fi wọnú igbó lọ ni ẹ drop comment ẹ subscribe.